ẹni ó bá sọ bẹ́ẹ̀ wèrè lòun náà wọn gbọ́dọ̀ gbé máìkì láàfà kò pọ́síbù inú òjíṣẹ́ kan tọ́lọ́ wọn ránṣẹ́ tí wọ́n wá dojú agbo tí wọ́n máa ṣe wèrè kò sí òjíṣẹ́ Ọlọ́run kan náà ànábì tó ti lọ kò sí nù tàn ànábì fún ànábì kan ṣe wèrè. a sì gbọ́ nù tàwọn àfà mutaqaddimin wa ma anta bi ni'mati rabbika bi majnun. ṣe wèrè wọ́n fi wèrè ìròyìn ẹ̀gẹ́ Ọlọ́run ní ààyè ṣe wèrè àwọn rò bẹ́ẹ̀ ẹ gbọ́ ojú agbo báyìí táàfà bá ti gbá máìkì mú lọ́wọ́ kọ̀sá burú bí káàfó ṣe wá sí kọ́pọ̀ àwọn èèyàn lẹ́rìn níwọ̀n bá ọgbọ́dọ̀ jẹ́ kí ẹ̀rín wọn pọ̀ ju tí wọ́n fẹ́ mú lọ tẹ́rìn bá pọ̀ ju táwọn tó fẹ́ gbọ́ wá sí fẹ́ mú lọ yóò di ìbálẹ́jọ́ ogún fàáfà àwọn wájú Ọlọ́run la an yahdiya Allahu bika rajulan wahida khayrun laka mina dunya wa ma fiha Ànábì sì ní ballighu anni walau aya Ànábì ó sọ̀rọ̀ ká dojú agbo ká máa ṣẹ̀fẹ̀ Ànábì ó sọ̀rọ̀ ká dojú agbo káwọn èèyàn máa takìtì ẹ̀ ní kó máa fẹ́ sọ̀rọ̀ àwọn àmọ́ bí èèyàn bá ṣe wá sí lọ bí wàá ṣe ń gbóná lọ ọwọ́ mú ẹ̀fẹ̀ díẹ̀ ọkàn tutù ẹ̀ lọ́kàn àwọn èèyàn èyí wọn ò burú jù ó ti bí 2% ní àwọn àdágbọ́dọ̀ jẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run àwọn èèyàn wa kìíní wọn ti wá dàpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ògo tá a fún ó ti wà kò yẹ kọjú ń wà sí ògo pọ́tébù ni wèrè olórin wèrè aláàfáà náà bẹ àfáà tẹ bá ti rí wà sí tí bá ti ń lo ohun ọmọ bú àbóhun ọmọ ta wèrè aláàfáà torí kò sí ohun ọmọ ta nínú tí wọ́n fi jí sí Ọlọ́run ọ̀kan ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ tí inú ayé ṣe parí máyélá tí ọba ní nǹkan méjì kò ní níyì o ẹlòmíì lè wà lóde àáfàá míì lè lóde wọ́n lè pè é lówàsí bọ́n ti pè wáyé yọ wá wò wípé àbí kó wọn máa ṣe wèrè lójú agbo lòun ó fi gbà yìí àbí kó wọn máa ṣe wèrè bẹ́ẹ̀ ìwọ má jẹlẹ̀ má ní kó rìn má ní kó jẹgbá má ní kó zawó ká fún ẹ tí má pàdé ẹ àtẹ̀sí ẹ la pàpàpà má jẹgbá pọ̀ yọ wá ṣe wèrè tọ́ba wá ṣe wèrè ni àwọn yóò wá hó yóò wá délé yóò wá rò pé Ọlọ́run má gbà fún un ọgbà fún ọ ògo kọ́nù wèrè ni wọ́n pè yín ṣẹ́ẹ̀sì máa pé wèrè náà máa ní sá ayé sì máa pé wèrè àmọ́ ìjọ́rọ̀ rẹ̀ kan jáde lẹ́nu wèrè rí kọ̀ wá sí bó ti lè wò rí kọ́rọ̀ burúkú jáde kọ́dà kí wèrè máa ṣe pẹ̀lú àgọ́ ní dáa fún yín àwọn yóò sì máa rẹ́rìn wọ́n sì máa wò ó dùn ún wò nù àmọ́ kò sẹ́ni tí ó fi irú ẹ̀ tọrọ pé wẹ́lú wọn fẹ́ bí ní oníjẹ ọ̀rẹ́ nìkan kó lè jáde kó wá sọ pé Ọlọ́run wọlá kínní kan wọn sábùn nírú ẹni bẹ́ẹ̀ kò sí ẹni tí ó sọ bẹ́ẹ̀ ẹni ó bá sọ bẹ́ẹ̀ wèrè lòun náà wọn gbọ́dọ̀ gbé máìkì láàfà kò pọ́síbù inú òjíṣẹ́ kan tọ́lọ́ wọn ránṣẹ́ tí wọ́n wá dojú agbo tí wọ́n máa ṣe wèrè kò sí òjíṣẹ́ Ọlọ́run kan náà ànábì tó ti lọ kò sí nù tàn ànábì fún ànábì kan ṣe wèrè. a sì gbọ́ nù tàwọn àfà mutaqaddimin wa ma anta bi ni'mati rabbika bi majnun. ṣe wèrè wọ́n fi wèrè ìròyìn ẹ̀gẹ́ Ọlọ́run ní ààyè ṣe wèrè àwọn rò bẹ́ẹ̀ ẹ gbọ́ ojú agbo báyìí táàfà bá ti gbá máìkì mú lọ́wọ́ kọ̀sá burú bí káàfó ṣe wá sí kọ́pọ̀ àwọn èèyàn lẹ́rìn níwọ̀n bá ọgbọ́dọ̀ jẹ́ kí ẹ̀rín wọn pọ̀ ju tí wọ́n fẹ́ mú lọ tẹ́rìn bá pọ̀ ju táwọn tó fẹ́ gbọ́ wá sí fẹ́ mú lọ yóò di ìbálẹ́jọ́ ogún fàáfà àwọn wájú Ọlọ́run la an yahdiya Allahu bika rajulan wahida khayrun laka mina dunya wa ma fiha Ànábì sì ní ballighu anni walau aya Ànábì ó sọ̀rọ̀ ká dojú agbo ká máa ṣẹ̀fẹ̀ Ànábì ó sọ̀rọ̀ ká dojú agbo káwọn èèyàn máa takìtì ẹ̀ ní kó máa fẹ́ sọ̀rọ̀ àwọn àmọ́ bí èèyàn bá ṣe wá sí lọ bí wàá ṣe ń gbóná lọ ọwọ́ mú ẹ̀fẹ̀ díẹ̀ ọkàn tutù ẹ̀ lọ́kàn àwọn èèyàn èyí wọn ò burú jù ó ti bí 2% ní àwọn àdágbọ́dọ̀ jẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run àwọn èèyàn wa kìíní wọn ti wá dàpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ògo tá a fún ó ti wà kò yẹ kọjú ń wà sí ògo pọ́tébù ni wèrè olórin wèrè aláàfáà náà bẹ àfáà tẹ bá ti rí ń wà sí tí bá ti ń lo ohun ọmọ bú àbóhun ọmọ ta wèrè aláàfáà
torí kò sí ohun ọmọ àtànù tí wọ́n fi jí sí Ọlọ́run. Ọ̀kan ẹlẹ́ẹ̀kejì àyà tí a ké bẹ́yàn bá lọ òde wá sí tó bá jẹ́ àfà kó gbìyànjú bí ó bá rí àyà Al-Qur'an nìké kó try this bí ó bá try this báyìí pé orin lásán iná ní gàǹkọ́ tí kàn tú tó ṣiṣẹ́ ọ̀tá kóńtà nábì wí pé ballighu anni walaw àyà. Ẹ̀wọ́n kan tó lè ọkàn wa lu orin ọmọ kan ọ̀yá wí orin ọmọ wa sọ tó wù ọ lọ ọ̀tọ̀ ni tó máa ń wí ọ̀tọ̀ ni túmọ̀ rẹ̀ kò tú orin tẹ́ ìpàdé wá sí. Ọkàn fi orin hun ó fi kí àwọn èèyàn ó sì fi ju kẹ́lẹ́ lámbà àbí kí ni ó jù tán ó sì ju báyìí kílẹ̀ ọwọ́ adélé ìyàwó wa kí pé ẹ̀ka bọ̀ ní ọ̀gbọ́ dáwà náà gbomi mu kò tó parọ́ mà nàbì torí kò sí àyà bọ́ọ̀ bá ráyà mú àdìsí ẹ̀yọ̀ kan wa ni wọ́n fi lè pe ń tọ̀hún ní àdáàyè ọkàn fọrin ṣe kórọ̀ṣì ọmọ wa gbé sí náà òun lọ fà á tó fi já sí wípé gbogbo ń tà wí nǹkan méjì ni ò ní sí lára rú ẹni bẹ́ẹ̀ ẹ lè bá inú tàn nígbà bàbá Shehu Kamal kọ́lọ́n bá wa kí wọn ẹ lè bá pé wọ́n dòde kan ò síríọ̀sì lóde ẹ lè bá inú tàn Sheikh Adam ẹ lè bá inú tàn bàbá Lágbàjì òun ni wọ́n rí àwọn ọmọ ọlọ́mọ tó ṣe ni wọ́n sì fi tan ìsìláàmù ká gbogbo ayé èyí táwa ń ṣe lónìí nísìn wá àti tààlà ń ṣe lónìí nísìn kàkà kí ẹni tí èsè mùsùlùmí ọwẹ́ wọ́n tún bú ànábì máa wà láàrin. Kí ni nǹkan méjì òun ni mùsùlùmí láàkì rẹ̀ lónìí tá a kó àwọn ọmọ wa mọ́ al-adab wal-akhlaq. Gbọ́ al-adab wal-akhlaq. Adabu ṣeré akhlaq.